tèmi ni olóyè Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ tí mo jẹ́ olówó Ifá gbogbo ìpínlẹ̀ Ògùn tilẹ̀ tó. A wá fún ìjọ Babalawo ìpínlẹ̀ Ògùn èyí tó so àwa àti Yewa, Ìjẹ̀bú, Rẹ́mọ àti Ẹ̀gbá papọ̀. Òun làwa ṣe ń bí. Pàtàkì ìpàdé tí a ń ṣe ni pé kí ìlú lè rojú, kí ilé oníkálukú wa lè rojú, kọ́nà wa lè ráyè, kí ìgbéga lè wọ inú iṣẹ́ babaláwo, kí ó má lè sí wàhálà nípìnlẹ̀ Ògùn gan, nílé oníkálukú wa kó má sí wàhálà, kó sì máa dùn kó máa bà. Láyé àwọn bàbá wa náà ni ó ti wà bẹ́ẹ̀, ṣùgbọ́n a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè síbẹ̀síbẹ̀ náà ó tún ṣe dùn náà ni, ìgbà tó ń dùn náà ni gbọ́ngbọ́n kan sí, bó dẹ̀ ṣe ń dùn yìí Elédùmarè á jẹ́ kó túbọ̀ máa dùn jù báyìí lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, torí Ifá kọ́ ní ìjẹun yìí ni bí ẹni pé o lè kébù dáhùn mí làwọn làfọ́gbọ́ tí ń sọ ọmọ ìṣàgbéwìjì. Mo dúpẹ́, mo gbọ́ rẹ, mo tún dúpẹ́ àná, mo tún gbọ́ rẹ mí. Lórí ìyẹn gómìnà wa tó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti fi wá lọ́kàn balẹ̀ wípé inú ọdún tá a wà yìí o, àwọn ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún tí àwọn bá ti dé orí àlééfà yìí o, àwọn máa yọ̀ǹda fún wa láti máa fún wa ní August 20. Gbogbo wa náà tí a ti ń dá wákà sínú wa ti ń dúró lórí Ọlọ́run Elédùmarè á sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Babaláwo ò sí ń wà bàjẹ́, babaláwo ò sí nínú ìwà ìbàjẹ́, gbogbo ẹnu la fi ń sọ. A sọ débi pé àyìnfà ìtàn ọlọ́pàá nígbà tí a fẹ́ pín sáfíkẹ́ẹ̀tì ní Ẹ̀gbá, governor house gan ni a ti lágbá hall tá a lò tí a dẹ̀ yìnfà ti àwọn ọlọ́pàá síbẹ̀, tí a pe àwọn lọ́ọ̀yà náà wá síbẹ̀. Babaláwo ò sí nínú ìwà bàjẹ́ ráúráú rárá àti rárá. Ẹni tí wọ́n bá dẹ̀ tí ó bá jẹ́ babaláwo ni ohun tó bá wù ìjọba ni kí wọ́n ṣe fún un. Àwọn àfọwọ́gbáyà yìí pé babaláwo kankan sínú ìwà bàjẹ́. Fún ara la máa fà níjọba lọ́wọ́ kó má jẹ́ kó padà wá sí i. Àmọ̀ràn wa mi fún wọn ni pé kí wọ́n jáwọ́, kí wọ́n má ṣe ń bẹ̀ mọ́ o, nítorí ẹni tọ́wọ́ ìjọba bá tó àwa náà níjẹ́ kó bọ̀. A kí ẹ̀yin bàbá láti Rẹ́mọ, láti Ìjẹ̀bú Akílẹ̀, àtúwà láti Ẹ̀gbá. Ọjọ́ ti ṣe lọ. Ṣùgbọ́n ní ọ̀sìn yìí, a gbé ẹ̀rọ gbogbo yìí fún bàbá wa kọ̀wé. Wọ́n á pe ẹni tí ó yẹ kí wọ́n pè kó fi àdúrà sí ìpàdé tòní. Wọ́n á gbé àwọn èèyàn wa pàtàkì sí orí ìjókòó. Lẹ́yìn àdúrà á bẹ̀rẹ̀. Eriwo yà. Eriwo yà. A kí ẹ̀yin bàbá ní ìkàlẹ̀. Elédùà jẹ́ kí a rí pẹ́. Eléyìí tí à ń tò ní ilẹ̀ Ogun State, Elédùà ò ní jẹ́ kó wó. Lágbára lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ tẹ ìpínlẹ̀ Ògùn tó, Elédùà jẹ́ kí a rí pẹ́. A máa pe bàbá wa akọ́dà ti ìpínlẹ̀ Ògùn láti bá wa gba àlejò bàbá wa olúwo ìpínlẹ̀ Ògùn sí ìlú Jọ̀gà Orílé. Báyìí bàbá akọ́dà ẹ máa bọ̀ ní ITV. Àtẹ̀wọ́. Fi ti ọ̀wọ̀tọ̀wọ̀ ti àpọ́nlé ti Ogun State àti ti Nàìjíríà a fi pé bàbá wa olúwo Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ sí orí ITV. Olúwo gbogbo ìpínlẹ̀ Ògùn, ẹ jẹ́ kí àtẹ̀wọ́ yẹn tó rinlẹ̀ dáadáa. A pé bàbá wa araba ti ìpínlẹ̀ Ògùn, bàbá wa Fákáyọ̀dé Oyèsọ̀yà kí wọ́n máa bọ̀ wá sí ITV. Araba ti ìpínlẹ̀ Ògùn. Bàbá wa aṣẹ̀dá ìpínlẹ̀ Ògùn kí wọ́n máa bọ̀ wá sí Ifá májẹ̀ńjẹ́ májẹ̀kó dùn mí. Bàbá ẹ káàbọ̀ sí
Ní báyìí a gbé bàbá wa ojúbọ̀nà ìpínlẹ̀ Ògùn, a gbé ìyá nípa gbogbo ilẹ̀ yìí wa Àwórì lápapọ̀, ìyá wa Bọ́lájókòó aya Ìdíyẹmí tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wa. Ẹlẹ́wìí ti Ogun State tí wọ́n jẹ́ alága onífà gbogbo lẹ́yìn wa tí bàbá wa tó sí wọ́n máa bọ̀ láti wá bá àgbàlejò àwọn àgbààgbà. Olóyè Adébáyọ̀ Àmọ̀ó. Àgbẹ̀ bàbá wa Dòsùnmú Fáyígà Ọláwọlé Apapo Ogun State. Mo kí olúwo, mo kí araba, mo kí aṣẹ̀dá, mo kí gbogbo olóyè lóyè pé ẹ kú àbọ̀ sí ilẹ̀ yìí wa. Ilẹ̀ yìí wa tí a wá sóde báyìí, àwa ní Olúwa jẹ́, àwa náà ní Olúwa jẹ́, àwa ní gbogbo Olúwa jẹ́ fún gbogbo wa. Àwọn bàbá ní ẹkí mi káàbọ̀ ará ilé, mánumánu wọn fojú jọ ká, ìgbà ọdún wọn fojú jẹrì, dáhùn mi làbá aṣọ sílẹ̀ lọ́sùn wọn ní ẹbọ ni kó yá ṣe. Ó lẹ̀ kí mi káàbọ̀ ará ilé, ẹ̀ka káàbọ̀, mo kí káàbọ̀, ẹ kú ilé o. Fasolabankole tí mo jẹ́ àpẹẹrẹ onífà Ògùn ìpínlẹ̀ Ògùn ní ìyá ṣe àjọpọ̀ àwọn babaláwo tó jẹ́ bí ibi tí ìta máa ń ṣe Ògùn ìpínlẹ̀ Ògùn iye wa ní Ẹ̀gbá ní Ẹ̀mọ́ ní àti Ìjẹ̀bú ní ìpàdé yàrá ń ṣe níbí lónìí. Ìfẹ́ tó wà láàrin wọn púpọ̀ nítorí pé ọmọ ìyá kan náà ni wá, ọmọ ìpínlẹ̀ Ògùn kò jọ ni wá, alátìjọ ní àjọṣepọ̀ láti tó máa ṣe tó pé ìfà kan náà ní àjọ gbé dání nípínlẹ̀ Ògùn. Wọ́n gbé wà nítorí pé gbogbo ẹni tí wọ́n gbọ́ nípa Babalawo tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ nípa wà ní ìpínlẹ̀ Ògùn nípa ìpàdé yìí wọ́n ti mọ̀ lọ́tùn wọ́n ti mọ̀ lọ́sí pé àwọn babaláwo wà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n dẹ̀ ń ṣe bẹbẹ tí a dẹ̀ ní àjọpọ̀ jọ. Ìfẹ́ òní ká fihàn ṣe ètò ọ̀la, ìfẹ́ òní ká gbé apá pàápàá tẹ bá rí àwọn tí wọ́n ń kú tí wọ́n ń gorí ẹ lè gbọ́ Ifá ìṣúná láàrin wọn, ẹ lè gbọ́ Fáyínká bí wọ́n kí máa gbọ́ Ahmed àbí síwájú, ẹ lè gbórúkọ babaláwo. Gbogbo àwọn tó ń ṣe yẹn wọn kì í ṣe babaláwo, wọn ń ṣe ọ̀bọ̀ torí fọwọ́ fi kọ́ wa pé ká dé míyàn níbodò ká jáwé káwé ibò ká fi ṣe fánífáwé. Babaláwo ló máa pè é ṣẹ́wọ̀n pé ní nǹkan tó ṣe lóde òní ni pé lẹ́nìkan bá ti ṣe nǹkan burúkú kan wọ́n fẹ́ fi nǹkan yẹn bọ orúkọ babaláwo jẹ́ tó yẹ pé ìgbàgbọ́ ni kó jẹ́ wòlíì ńlá ni tó bá ló gbórí nísinsìnyí wọ́n á ní kí n ṣe wòlíì o, wọ́n á ní babaláwo táàfà ńlá bá gbórí nísinsìnyí àwọn àfáà ní kí n ṣàfà o, babaláwo. Tó bá rí bẹ́ẹ̀ àánú tó máa sọpọ́tì ọlọ́pàá ni kó máa fọwọ́ òfin mu délẹ̀ pàpàlà. Wọ́n bá fọwọ́ òfin mu dáadáa torí fàkọ̀ ó ti lòdì sí ní tí bá ṣe nìyẹn. Ifá ní ká lówó dà, a gbọ́dọ̀ má lówó lọ́wọ́. Nítorí àwọn bàbá ní igbó ní òkú sí, bàbá ń kọ́lé mọ́lé, igbó ní òkú sí, bàbá ń ralẹ̀ mọ́lẹ̀, igbó ní òkú sí, bàbá ń torí àpò ẹṣin, ó ń bọ́ sórí àpò ẹṣin. Díbá fún ọ̀mí lọ́pàá tó gbé àtẹ̀sọ́ tí wọ́n ní ẹ̀bọ̀ tó yá ṣe. Ṣé o pé tó ń kọ́lé mọ́lé owó ló máa fi kàn? Ẹni tó ń torí àpò ẹṣin tó ń bọ́ sórí àpò ẹṣin láyé sí wọn ọ̀gbẹ́ ṣe mọ́ mọ́tò ni bàbá wa mọ́tò ìlú àwọn mọ́tò ìfún. Ẹyin Ifá ní kálà tó ń tọ̀, Ifá ní ká lówó lọ ṣùgbọ́n kò ní ká gba ọ̀nà ká gápá ká gẹ́sẹ̀ ká lọ fi dàrú. Gbogbo nǹkan ẹ̀dá àsìkò ni ìgbà tí wọ́n nìyẹn, ìgbà tí yín náà ń bọ̀ wọ́n ní pé kí wọ́n lọ ṣe sùn. Torí Ifá ní àfipá ló wọn kì í kádùn, àfiwàrà ló wọn kì í dọ̀la, bó pẹ́ tí màálù lọ wọ́n ń bẹ lábẹ́ àbà wọ́n ń jẹ̀sùn oṣù. Ifá mi ò fẹ́ kó Ifá ò ní ká kan kí wọ́n lọ ṣe sùúrù kọ́ ní sùúrù kọ́ gbòpò fámú kó dẹ̀ tẹ̀lé èèwọ̀ àìmọ̀ èèwọ̀ ló jẹ́ kó máa ṣe gbogbo tó ń ṣe. Eriwo ya. Eriwo ya. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè o. Adúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà mímọ́ o. Gbogbo ìjọ awo lápapọ̀. Ẹ̀gbá, Ìjẹ̀bú, Akílẹ̀, kọ̀ọ̀kan wa o. Èrìgì àlọ́kó bá ní sí omi tútù rẹ o. Alólú alọ̀, tìrọ̀rùn àkàlà, ojúromi tó kì tápọ̀ kí ṣayé àgbọ̀nmẹ́rẹ̀ gùn. Èrìgì àgbẹ̀dún ní polówó tòun kú níyà dìtọ́ dìmọ̀lẹ̀ májà yan kó Ọ̀rúnmìlà kó bá ní ṣe o. Kó tùbà kó túṣẹ o. Obì ọ̀sẹ̀ wa lónìí rèé o. Kó tùbà kó túṣẹ o. Kájọ jẹ kẹrù orí o.
ilẹ̀ mú pẹ́ akíṣàlẹ̀ mú pẹ́ mi ilẹ̀ mú pẹ́ tí gbére mú gbàdé ẹ̀dẹ̀ mú pẹ́ ṣọ́ọ̀ṣì mú pẹ́ ẹ̀dẹ̀ mú pẹ́. alálẹ̀ ìlú Yewa Àwórì ìpínlẹ̀ Ògùn lápapọ̀ gbogbo yìí o Ọbalàjú gbogbo yín la pé ẹ bá ní ṣe kẹjẹ kó túbà kó túṣẹ o ọ̀rọ̀ wa kó dayọ̀ ọsibàsílà kó dẹkùn bá ní ṣe o obì ọ̀sẹ̀ tí wa lónìí náà rí o wọ́n ló sọ nínú odò mọ́kàn oníwòrú gbogbo ṣùgbọ́n ìjà ló máa gbó tiẹ̀ dáhùn gbogbo tí ra yẹ láì ní ìpínlẹ̀ ìwé ó ra yẹ agbó tí a rere. ọ̀gẹ̀rẹ̀ àdàgbà àdàrúgbó ọ̀gẹ̀rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ bí wọn kì í kúléwé ọ̀gẹ̀rẹ̀ àdàgbà àdàrúgbó ọ̀gẹ̀rẹ̀ àwa ló lè rí ogbó dàpọ̀. ọlọ́wọ́ yanbi. arábìnrin mi àbíṣe ìfọ̀kí wá rèé ọ̀mùlà kò bá ní ṣe ìwọ́lú sọ́dún obìnrin mọ́ rẹ oní ìyíkí láwọ ìyíkí láwọ ìyíkí awo kérékèrèkèrè láwọ àjálẹ̀ láwọ eré ọ̀tá ifá ní ẹ má ṣe tàbí ìtàkẹ́ ẹ má ṣe rẹlẹ̀ bí rẹlẹ̀ kí ìtàn máa bá àṣì gbogbo ìjọ máa ríwo ẹ̀rí sókósókó ń tó kú ẹ̀rí wẹ́lẹ̀wẹ́lẹ́ ń tó dọ́kọ̀ abẹ̀rẹ̀ ṣé wòlé ṣẹ́wẹ́lẹ́ adé afẹ́dẹ́ dín lọ́wọ́ ẹrú olú òfin wọ́n ṣọ̀rọ̀ àjò ọ̀gbà wọn olókun àjèjì ó sì jẹ́ ọwọ́ rẹ̀ kù sí tán yànnàyànnà àwọn ọmọ yóò láwọn òlòpó àfìrìmọ̀jò láwọn òlárùn àgbónìkan níṣọmọ kẹyìn wọn léńjeléńje àánú ọwọ́ ẹrú olúfín wọ́n ṣọ̀rọ̀ àjò àjùbà wọn olókun àjèjì ó sì jẹ́ ọwọ́ rẹ̀ kù sí tán yànnàyànnà ẹ̀rí kí ó wẹ́yọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹjẹ afúnkọrọ ìjọba abilọgba awo ara wọlé ní àríkì ìfàsọwọ bẹ̀rẹ̀ gbogbo rẹ adédúgbò wa lánàá ìtàmùjẹláwò ìtàmùkọ ewé ọpọlá ìkóbì wáyé ìgbàgbọ́ láfi gbòbì lọ́nà dákòṣà lọ́sọ̀rọ̀ àgbò eléyìí tí òun bì níṣẹ́ obì jẹ́ ẹrí. Ìṣàrà òbí jẹ́ ẹrí. Apáyàn. Ìgbà òdì lọ sí ẹjọ́ òbí ló fi hàn lẹ́mọ́lẹ́mọ́ ara tí òjò dá kékeré ìpàpọ̀ àbò bàgbà wọn kékeré ìpàpọ̀ wọn kì í tiẹ̀ jọ ń wí arábàwọn ọ̀rọ̀ wá ṣẹ́gun wọn kékeré ẹjọ́ ńlẹ̀ ẹjọ́ májè àríkan bẹ́ẹ̀. èmi ni olóyè Fákáyọ̀dé Sọ́yà ọ̀sẹ́ni àràbà fún gbogbo ìpínlẹ̀ Ògùn wá sípàdé ìpínlẹ̀ Ògùn ní lápapọ̀ àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè àti ìdúpẹ́ lọ́wọ́ bá pé àdúpẹ́ àwọn àníṣọ̀kan tẹ́lẹ̀ nígbà kan ìdáyédèdé kálukú tó ìgbọ̀n nígbà tó lọ́dọ̀ ẹgbẹ́ mi dìde tí mo padà di àràbà fún gbogbo ìpínlẹ̀ Ògùn tí mo jẹ́ àràbà yìí wọ́n fún ìletò kọ̀ọ̀kan Rẹ́mọ mo lọ bá wọn ká padà sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀ Ẹ̀gbá mo lọ bá wọn ìwà ń bí mo wá bá gbogbo wọn wọn lè ṣe ń rí mi inú wọn dùn bàbá ìjà òsì mọ́ láti gbà yẹn àti wà ní ṣọ̀kan tí jẹ́ pé ìpínlẹ̀ Ògùn lè ní nǹkan tó gbogbo à ń pọ̀ tí ẹ bá rí èèyàn kan tó pààyàn tó ń ṣoògùn owó kì í ṣe babaláwo gbogbo ẹni mo fi sọ ṣùgbọ́n àwọn oníròyìn wọn ò mọ babaláwo sọ́tọ̀ àdè torí kíní àti ti conference nìbàdàn ní ọdún méjì sẹ́yìn ta kàn pé àlébù ọ̀gbọ́n babaláwo ọmọ akọ́nà náà oníròyìn iṣẹ́ kí lẹ́ni ṣe o iṣẹ́ kí lẹ́ni ṣe o so ọmọ akọ́nà wá dìde pé bàbá pé ìdánilẹ́kọ̀ọ́ ni kò tó agbáfẹ́ sọ pé wọ́n ní tí oníṣègùn bá jalè àbálẹ́ nílànà bí ọlọ́lọ́mọ ní heading ìgbọ̀n tí wọ́n bá wá ń ka kíní yẹn lọ a sì wá mọ orí èèyàn tó wá ní tábà làwọn lọ́yẹ̀ wọ́n jẹ́ pé ẹni báyìí kọ́ ni babaláwo ẹni báyìí ni kì í ṣe àdètì gbégbèsè yẹn náà
àgbà orí ètò àmọ́ wá sórí ètò àmọ́ ẹ̀ka babaláwo kọ́ babaláwo sọ́tọ̀ babaláwo yàtọ̀ sí oníṣègùn oníṣègùn babaláwo ọlọ́sàn yìí ń bẹ adáǹkanṣe ń bẹ ṣùgbọ́n tí wọ́n ní kọ́bá tí àtijọ́ pé wọ́n ti gbélé kẹsọ́wọ́ bí kí nìkan babaláwo kan ni èyí tó ṣẹ̀ṣẹ̀ láìpẹ́ yìí nílùú Ìjẹ̀bú-Òde wọ́n parí babaláwo àlùbá wọn náà ní pé eléyìí kì í ṣe babaláwo ọ̀nà jẹ́ kì í ṣe sọ̀kò tó gbígbà ṣùgbọ́n tó yé wọn ni wípé gbogbo wọn tó ń pààyàn fi ṣòwò yìí wọ́n pààyàn wọn ò lè ní owó yẹn wọn ò lè ṣe kí ni wọ́n kàn panilẹ̀ ní ìdààmú náà torí wọn tó gbọ́n wọ́n ṣe pa lóko mú wọn ibi tó ti máa lò ó kò ní ṣiṣẹ́ ẹni tó jẹ́ pé o fẹ́ pààyàn nǹkan tó fẹ́ lò wọ́n lè ṣe kí ni kò lè ṣiṣẹ́ so ibi tó lè ti rógun eléyìí àwa ò rí kò sí tún nínú ipá oníṣègùn ni mí babaláwo ni mí so mo mọ ewé mo mọ egbò mo jẹ jogún wọn bàbá mi àwọn ṣògùn ọ̀la fún oògùn oríire wà kọ́nà lówó ó wà ṣùgbọ́n ewé oko egbò oko ẹran oko orí ẹkùn ń bẹ orí ẹyà gbé ń bẹ alùkò ń agbé kó lọ gbé wá alùkò kó dé tèmi kò mí so ìyẹn ti tó ṣùgbọ́n àwọn eléyìí wọ́n lè ti rí èèyàn pípa àwa ò tiẹ̀ mọ́ àmúrẹ́ ẹ̀kọ́ tó ń kọ́ yẹn so nípa bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ àwọn kan máa bẹ̀yìn níròyìn pé wọ́n fi babaláwo máa ṣe ẹ́dìn babaláwo ń pààyàn àti òfin ìṣe tutù ọ̀la. Eriwo ya. Àyàwó, àyàtọ̀, àyàjẹ, àyàmú. Eriwo ya. Àyàwó, àyàtọ̀, àyàjẹ, àyàmú. Eriwo ya. Àyàwó, àyàtọ̀, àyàjẹ, àyàmú. Ẹ̀ǹdẹ́rìwò ya ló pé àsìmí. Ẹ̀ǹdẹ́rìwò ya ló pé àsìmí. Ẹ̀ǹdẹ́rìwò ya ló pé àsìmí. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà kó ṣọ́ wa lọ láti ọdún tí ó kọjá ó pọ̀ wá mọ́ nínú ewu nínú jíjẹ nínú mímu nínú rìn nínú sísọ bí Elédùmarè ó ṣọ́ wa lọ ó ń ṣọ́ wa bọ̀ lórí wa lórí ọmọ lórí aya lórí ẹnìkọ̀ọ̀kan wa ó ń ṣọ́ wa sùn ó ń ṣọ́ wa jí ó tún wá mú adébí ní èmi àti ayọ̀ àti àlàáfíà tá a fi fi ara wálẹ̀ ní ọdún tó kọjá lọ tó fi jẹ́ ká fi ayọ̀ àti àlàáfíà pàdé dé ènìyàn ká fi ọpẹ́ fún Ọlọ́run ká fi ìyìn fún Elédùmarè àgbọ̀ ọpẹ́ wa Elédùmarè àgbà ìyìn wa ọ̀rọ̀ méjì mẹ́ta tá a bá bára wa sọ nínú mítìlì lẹ́nu Elédùmarè kò ní jẹ́ kí ìdí àyèdè kó wà rí wa èmi ò gbọ́ tí ewé ògbà ti ní Elédùmarè kò ní jẹ́ kó ṣẹlẹ̀ nínú ìjọ Babalawo Ìpínlẹ̀ Ògùn àwọn tó kù tí wọ́n ń bọ̀ lọ́nà Elédùmarè bá wa mú adébílẹ̀ ayọ̀ àti àlàáfíà ayọ̀ àti adébí ní Elédùmarè àti Ọlọ́run Ọ̀rúnmìlà wa ayọ̀ náà la máa fi parí mítìlì náà gbogbo àwọn tí a máa dárí mítìnì náà lé ní Elédùmarè kò ní jẹ́ ká ṣì yìí Elédùmarè kò ní jẹ́ ká ṣì sọ Elédùmarè a máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́ nítorí fásọnù mẹ́bẹ̀ tó bá ṣíwájú àwọn òbí làṣọ ní wọ́n lọ́gbó lọ́wọ́ ọ̀rẹ́ igbó wọ́n lọ́tà owó díẹ̀ ta wọ́n ní báyìí yóò wọ́n gbó gbogbo wálé dáhùn fún oníṣẹ́ àmójú ọba níbi tí wọ́n gbé tí wọ́n náà wò jíire wọ́n ní ìjẹ̀ṣà tí wọ́n ti lọ́ba ọbẹ̀ jí ó kò jíire Elédùmarè àjẹká jí láyọ̀ ó mú wa sùn ní ayọ̀ àti àlàáfíà tó máa dín ní ayọ̀ àti àlàáfíà Elédùmarè náà máa tó dáàbò ẹrù wa àwọn Elédùmarè lórí wa kò ní ká kúrò àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn kọ́mọ́tà fún aṣíwájú wa Ọ̀rúnmìlà aṣíwájú Ọ̀rúnmìlà aṣíwájú. Orúkọ mi ni olóyè Adébáyọ̀ àmọ́ Adimula ẹlẹ́wẹ̀ẹ́ onífà gbogbo ìpínlẹ̀ Ògùn alága onífà ilẹ̀ Yewa olúwo ìlú Jọ̀gá orílẹ̀ èmi náà ni atayéṣe onífà Ẹ̀gbá a ṣe ìpàdé ìjọ àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn anìkànnì ọmọ ejò àwọn bàbá ní òun ló ń ṣe kókó ejò gbogbo àwa oníṣẹ̀ṣe àwa tá a jẹ́ onífà nípínlẹ̀ Ògùn Akílẹ̀ Ìjẹ̀bú Rẹ́mọ Ẹ̀gbá Yewa Àwórì gbogbo alápá ìmọ̀pọ̀ lájọ ń ṣe ìpàdé ìjọ babaláwo kẹ́nu wá lè kó kẹ́nu wá lè gún gẹ́gẹ́ pàápàá jùlọ bí ọwọ́ ìdọ̀tí ohun ìbàjẹ́ tí wọ́n fi ń kan àwa oníṣẹ̀ṣe pàápàá jùlọ àwa onífá orí bẹ́ẹ̀ lómi bá máa sọ̀rọ̀ ọlọ́run máa kárí làlórí àbúrò wọn bá lọ ṣe nǹkan burúkú kan bì kan wọn á ní wọ́n ti fi wọ́n ṣètùtù wọ́n ti fi wọ́n ṣe gbá wọ́n ti fi wọ́n ṣàwo tó dẹ̀ jẹ́ wípé tẹ́ bá wa lọ tẹ́ bá wa bọ̀ lè bá ọwọ́ onífá kankan bẹ̀
so àwọn bàbá wa ti ń ṣe tipẹ́ wọ́n ti ń kóra wọn jọ bẹ̀tà wá dìde ní ìsìn láti jáde sí gbangba láti fi ara wa hàn gẹ́gẹ́ bá a ti jẹ́ ìjìyà tó tọ́ àti tó yẹ ó wà nílẹ̀ fún lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tiwa ń ṣe la máa kọ́kọ́ yọ̀ǹda ẹ̀ fún jọba kíjọba gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ nítorí pé èèwọ̀ lẹni yẹn jẹ ẹni tó bá dọ́rú ẹ̀ wò èèwọ̀ ni fátidìdì pa láṣẹ fún wa wípé ìtàjẹ̀sílẹ̀ nǹkan burúkú ni káwa tá a jẹ́ babaláwo má dédé ẹ̀ rárá ní tí fádẹ fìdí ẹ̀ múlẹ̀ tí àyè bá gbà wá láti sọ kí ló fà ọ̀nà tó gbà tó fi jẹ́. Olùmímọ́ Ọ̀rúnmìlà kan sọ fún wa ó ní sísọ síbi àìká èèwọ̀ òun wọ̀ síbi kòjúṣà èèwọ̀ ńlá sọmọ̀ràn lẹ́nu nífà fún Ọ̀rúnmìlà bàbá ńlọ rèé sófin èèyàn pípa lálẹ́ Ifẹ̀ pàná Ọ̀rúnmìlà ti sọ wípé ìtàjẹ̀ sílẹ̀ òun ò gbọ́dọ̀ gbọ́ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tàjẹ̀ èèyàn sílẹ̀ nítorí pé èèwọ̀ ni Ọlọ́run gangan ò nífẹ̀ẹ́ sí ẹ̀jẹ̀ ń tà lè tálẹ̀ ẹ̀jẹ̀ eku ẹ̀jẹ̀ ẹja ẹ̀jẹ̀ ẹyẹ ẹ̀jẹ̀ ẹran òun lọ́lọ́run Elédùmarè dá fún wa ló fi falẹ̀ Ọ̀rúnmìlà lọ́wọ́ pé kí Ọ̀rúnmìlà kó lọ fi túnlé ayé ṣe kò sí ní tó jọ bẹ́ẹ̀ o àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n ń rárá bù mọ́ Ifá ni o kò sí ní tó jọ bẹ́ẹ̀ o Ifá ò sọ pé káfíńtì èèyàn ṣètùtù ọ̀la o oríṣiríṣi ìlànà l'Ọ̀rúnmìlà gbé kalẹ̀ ká lo ìgbín ká fi ṣàṣejẹ ká lo ẹja àrọ̀ ká fi ṣàṣejẹ ká lo ẹyẹlé ká fi ṣàṣejẹ ká lo pẹ́pẹ́yẹ ká fi ṣàṣejẹ ká lo ẹdìyẹ ká fi ṣàṣejẹ ká lo ẹran ká fi ṣàṣejẹ à ń ṣàṣejẹ oníke màálù orí ẹran màálù alára ẹran màálù ẹlẹ́dọ̀ màálù ibo lèèyàn tí ìjẹ yẹn dé tó máa jẹ èèyàn ẹgbẹ́ Ifá ò sọ wípé ká kánjú ọ̀la o kò síbi kankan tí Ifá fi fìdí ẹ̀ múlẹ̀ Ifá ní ká lówó Ifá ní ká lówó torí Ifá ti sọ fún wa ó ní akánjú lówó ogun ló ń lọ wọn tètè lọ́rọ̀ a sì máa ṣòwò ẹni tó bá fẹ́ pẹ́ láṣẹ tó fẹ́ pẹ́ láyé òkò ló ń ro ó lọ́nà tó gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀kan tibẹ̀ nípàdé èyí Ifá sọ wípé ó ṣe pàtàkì wípé ká lówó lọ́wọ́ ẹni bá máa lówó lọ́wọ́ kó ṣòwò ẹni bá ṣe business á níláárí ká ṣe àwúre ká ṣe ẹ̀yọ́nú ká ṣe nǹkan ìfẹ́ràn lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin kán máa fẹ́ ọjà tiwa tá à ń tà kán máa wá rà lọ́wọ́ wa àwọn tó ń hùwà bàjẹ́ àwọn ọ̀mọ̀ràn mi fún wọn ní pé kí wọ́n tètè lọ jáwọ́ èyí tí ò bá jáwọ́ nú wọ́n jáwọ́ o wọn ò jáwọ́ o kò sọ́gbọ́n ẹnikẹ́ni tó bá ṣe gbogbo irú àwọn nǹkan báyìí tó ti ṣe ó sì máa padà jìyà ẹ̀ ṣùgbọ́n tó bá jáwọ́ ó lè ṣeé ṣe kí ìyà ẹ̀yẹn má pọ̀ kó tó gba ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Elédùmarè so mo gba lámọ̀ràn fún gbogbo àwọn èèyàn tó bá ń gbọ́ mi tó ń wò wá wípé kí wọ́n lọ jáwọ́ nínú iṣẹ́ ibi nínú iṣẹ́ ìtàjọ̀sílẹ̀ kí á fọkàn balẹ̀ ká fi sùúrù ká fi ní gbogbo ohun tí a bá fẹ́ ní nígbésí ayé wa Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ sanwó láti gbà tó la máa forí ẹ̀. Ó dẹ̀rù pé ọ̀rọ̀ òṣèlú jẹ́ kíjọba ṣì sinmi ẹ̀dọ̀ lásìkò yìí. Tọ́ bá gba ohun tó fẹ́ gbà lọ́dọ̀ àṣẹ election tán, wọ́n á dá àwọn ọlọ́pàá sí gbòòrò, wọ́n á ní kó máa fìyẹn jẹun. Tó ẹ̀yin bàbá, kò là ń lọ lórí àbọ̀rọ̀ àbọ̀yè. Àbọ̀rọ̀ àbọ̀yè. Ṣé rí àwọn tí wọ́n bá sanwó tí wọ́n ti rí báyìí? Ẹ jẹ́ kí mi rí kọ́pì àwọn tó sanwó yẹn. Alága àwọn tó bá sanwó ẹ̀fún mi ní orúkọ àwọn kan wà kan tá a fẹ́ rí sí ọjọ́ pé mistake ni àwọn tó kọ orúkọ yẹn ṣe ọkọ̀ káfíńsì lẹ́ẹ̀mẹ́ta ọkọ̀ tẹ́lẹ̀mejì àwọn kan wà ní mọ́tò bẹ́ẹ̀ àwọn arántí pé àwọn sọ mi pé gbogbo ẹ̀ lọ́wọ́ ti gbà lọ́dọ̀ wọn bí ó tẹ̀ jù sí gbẹ̀jẹ̀ kí n rí àwọn orúkọ yẹn á ṣàkóso gbogbo yẹn kọ́ san owó àkófọ̀mù. Àwọn ìlú kan wà tó jẹ́ pé bá a ti ń sọ yìí níṣẹ́ náà tiẹ̀ ń bá wa jà lákìlẹ̀ Ìjẹ̀bú wípé lóde tó jẹ́ pé tí ọ̀dọ̀ àwọn nìkan ni wọ́n ò rí Odò Ògbólú local government àwọn Odò Ògbólú yẹn bí ìkọ́kọ̀ tiẹ̀ jáde nínú wọn dẹ̀ fi sanwó. Odò Ògbólú pátá ló jáde. Kò ìlọ́dọ̀ wọn. Ọ̀sẹ̀ tó fẹ́ bá wọn gbà ni. Ẹgbẹ́ síta. Ṣé mi ò fi wọ̀nyí? Eléjà mi wọ̀n wá kò sí Odò Ògbólú gangan. Odò Ògbólú gangan. Kò débí o, owó lu okókó débí. Òde wù lẹ́gbẹ́ sí. Ó sì dáná 5,000 mẹ́rin tó jẹ́ 20,000 láàrin oṣù mẹ́ta. Láàrin oṣù kan lè ná 30,000 ẹnìkan lè ló bá yá wa lówó àti tó bá wà lẹ̀.
àbá ṣe ìdáná bí ó bá lè bẹ̀rẹ̀ lẹ́yìn ojú sì tó bọ́ọ̀lù bá fẹ́ bẹ̀rẹ̀ torí àǹfààní àwọn tó fẹ́ ṣiṣẹ́ nílé lọ́wọ́ àrùn kálukú wa lọ́wọ́ á jẹ́ kó ṣeé ṣe. àbọ̀rọ̀ àbáyé mo kí gbogbo ilé lápapọ̀ láti ọ̀dọ̀ àràbà akọ́dà àṣẹ̀dá aṣojú ojúbọ̀nà àti gbogbo àwọn bàbá àtàwọn ìyá wa tí wọ́n wá ní ìkàlẹ̀ àlejò àti ẹlẹ́wìí awo ẹ má bínú. Adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú ilé ìwádìí nítorí òjò ti ń pa gúnbọ̀ náà ọjọ́ ti pẹ́. Adé ń san 225 náà ilẹ̀ ta sí. Àwa bá ń bẹ̀ ní kó tó di pé àjẹ́ olúwo. Àwọn tó wá mú wa lẹ́gbẹ̀rún márùn-ún náà ká tó bọ̀ kí wọ́n torí tó bá mú jáde náà ẹgbẹ̀rún méjì àbọ̀ yẹn náà ni a ó sì máa dá lọ. Òtítọ́ àti ní òdodo tá bá fojú inú wò ó láti wọ́n aṣọ tí wọ́n owó pẹtrol gan owó lérí ẹgbẹ̀rún márùn-ún tí àwọn kọmitì mú wáyé èmi fẹ́ bẹ̀ gbogbo ilé ká fi sí orí ẹgbẹ̀rún márùn-ún yìí fún bíi ọdún kan tí ó bá dẹ̀ máa tó bí ọdún kan náà ó tẹ̀lé máa tó ọdún kan àti wàá fi kún torí gbogbo nǹkan ló ti wọ́n. Fún àpẹẹrẹ ibi tí wọ́n ránṣẹ́ sí wa ní ojoojúmọ́ pé kí a wá nílé Ifẹ̀ tí a bá sọ pé kí a yan àwọn èèyàn lọ láti Ogun State bí 60,000 naira la máa fọ mọ́tò. Àwa ìjókòó àwa dá 20,000 ní ìjókòó ẹ̀kọ́ lọ. Àwa ni ẹ lọ mú lé ìṣòwò kankan lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí akọ́dá sọ. Síbẹ̀síbẹ̀ náà aláyé ò ní jẹ́ kó bàjẹ́. Ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n ṣe fún jáde yẹn èmi fi ara mọ́ yẹn kí á lò fúngbà díẹ̀ kí ó tún tó tẹ̀síwájú. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ nípa àwọn ará ilé Ifẹ̀ a gbọ́ ìpè láti ibẹ̀ ṣùgbọ́n ó bọ́ sẹ́yìn díẹ̀. Mo dẹ̀ pé olúwo ìjọba náà ṣùgbọ́n ó ti bọ́ sẹ́yìn lásìkò tó fẹ́ tọ́kì sí àti wípé nígbà tá a pè wọ́n ní kójú ẹ̀gbà tí wọ́n bá wa sọ ọ̀tọ̀ ni. Jímọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ni wọ́n náà máa ṣe ìpàdé yẹn bọ́ wọn pé ṣùgbọ́n kò bọ́ sí ní jímọ̀ ẹlẹ́ẹ̀kejì àti jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Ní kálukú ló dẹ̀ ti ní ṣíṣe gbogbo àwájú. Ìdí tí a ò fi pe ẹnì kankan nìyẹn nítorí jímọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́tọ̀ pé wọ́n máa ń ṣe ìpàdé kò dẹ̀sẹ̀ tí ò lè ṣiṣẹ́ ní ọ̀dọ̀ tiẹ̀ nípa àwọn ará ilé Ifẹ̀. Síbẹ̀síbẹ̀ náà a tún sì máa pè wọ́n pé ṣé jímọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni àbí jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn èèyàn fẹ́ tún permanent torí ọdún ni mo rò pé wọ́n ṣe gbé sí jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ṣe ni wọ́n padà ṣe ìyẹn dúró bẹ́ẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa èyí tó bá tó kù bá jẹ́ ká tẹ̀síwájú. Ẹ̀dùn àbọ̀rúbọ̀ yìí o nípa ilé Ifẹ̀ ìmọ̀ kan fẹ́ sọ sí o. Jímọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀gá bá pè ẹsẹ̀ pé orí àwọn afẹ́ lọ ní jímọ̀ ẹlẹ́ẹ̀kejì gbẹ̀gbà ilé kó ọ̀rẹ́ kó ń jẹ̀ fún o. Wọ́n pè pé jímọ̀ ẹlẹ́ẹ̀kejì. Ìméjì o àmúra abẹ́rẹ́ káàdì ẹ̀rẹ́pọ̀ ọ̀pẹ ọ̀sìn fi ṣògbọ́n lóró tán. Àbájọpọ̀sọ́nà màmá káàdì ẹ̀rẹ́pọ̀ wọn yàtọ̀ wọn. Mo gbára bàbá ara ẹ̀fẹ̀ àbọ̀ ara rẹ̀ kó jẹ̀ fún o àlè wá sí ilé Ifẹ̀ o tí kò jẹ́ bí ẹ̀ṣẹ̀ jẹ́ o ọ̀rọ̀ pé méjì ni orúkọ yìí. Kò bọ́ sí jímọ̀ ẹlẹ́ẹ̀kejì mọ́. Hello. Ifá kan ó ní ààtò láwá ṣe. Àwọn bàbá wa ní omi tuntun rú ẹja tuntun ti wọ̀ ọ́.
èmi máa fi àsìkò yìí bẹ̀ gbogbo ilé lórí gbogbo àwọn nǹkan tí a bá dáwọ́lé lásìkò yìí tí àwa babaláwo onífá ìpínlẹ̀ Ògùn tí a bá fẹ́ máa ṣe, nítorí pé kí ìgbésí kó máa tó dàbí ìgbésí àná, a ṣera wa ní òṣìṣẹ́ ọwọ́. Nípa ọ̀rọ̀ sábtíkẹ́ẹ̀tì yẹn, bí èmi ṣe fojú wò a máa ṣe sábtíkẹ́ẹ̀tì ní ìlú, nítorí tá a bá fojú inú wò lákọ̀ọ́kọ́ sábtíkẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ yẹn náà pẹ̀lú ohun tó dá ọ̀wọ̀ sílẹ̀ ohun gangan ni pé a máa ṣe sábtíkẹ́ẹ̀tì mi bí èmi ṣe fojú wò. Ìwé òfin kí oníkálukú kọ òfin wa, káwo èyí tí a bá máa mú láti ìlú kọ̀ọ̀kan kí wọ́n kọ wá fún wa. Nípa ìwé ìdánimọ̀ ID card kí ìlú kọ̀ọ̀kan kọ́kọ́ tiẹ̀ wà, káwo èyí tí a bá máa lò nínú ẹ̀. Nípa ti sábtíkẹ́ẹ̀tì yẹn a máa ṣe mí, orúkọ tá a bá máa lò ìlú kọ̀ọ̀kan wá. Àwọn tó dẹ̀ máa sáyẹn náà ìlú kọ̀ọ̀kan náà ní ajẹ́ni mẹ́rin, ká ṣe CAC, ká lọ gba CAC yàtọ̀ sí láti pè é tẹ́lẹ̀. Àbọ̀rú àbọ̀yọ̀ àyè wà o. Àbọ̀rú àbọ̀yọ̀ àdúrà gbogbo wa gbà o. Ọlọ́run ní dábò aláàbò lórí ọ̀rọ̀ certificate àti constitution ID card. Gbogbo àwọn nǹkan yìí àti CAC ṣe rí gbogbo àwọn nǹkan yìí àfẹni tí ò bá sí bí ìtẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti ṣe o. Ṣùgbọ́n Ifá kan ní nígbà tó bá tó ta la máa ń kìta, nígbà tó bá tó ìje la máa ń kíje, tó bá di ìtàdógún ọlọ́rọ̀ àgbọ́rọ̀ ara ẹ̀. Adífá fún Ọ̀rúnmìlà kó máa rán ikú ọmọ ẹ̀ lọ sí òde ìwòye tó tó ṣe bí òwe Ifá. Ṣé rí ẹ má bínú máa tún sọ mí. Ifá kan ní ọ̀ṣọ́ sá ọ̀ṣọ́ ọ̀sà ọ̀ṣọ́ òtí ìjẹ́bi ìjà ó ti ń kàn kúkú kàn kúkú. Kúsárí àwọn ló jẹ́ gbà adáfóníjoko ọmọ àbọ̀rìṣà yíwà. Kí làwa ń bọrí wà nílé tiwa òrìṣà kan làwa ń bọrí wà nílé tiwa òrìṣà kan tó tó ṣe bí òwe Ifá. Ẹnu táwa tẹ máa fi lọ sọ fún wọn nínú ilé pé wọ́n ní ká tún kọ ìgbé kan wá ní òmò látọ̀dọ̀ tiwa ní Rẹ́mọ o. Máa ń sọ nígbà gbogbo Ọlọ́run jẹ́ ká wá way forward. Àwọn kan tó máa ń jẹ́ kéèyàn jókòó ń gbà mí kò pé kí ni lájọ orí ìpàdé tá à ń ṣe. Ọlọ́run má jẹ́ ká máa pòyì báyìí di omi adágún. Àwọn kọ̀ọ̀kan wà tó máa ń dùn mí ká ní mo rí bí olúwo fatantala lẹ́nu màá máa bí wọ́n léèrè àwọn kankan. Ká ní mo rí bí adífàṣẹ lẹ́nu màá máa bí wọ́n léèrè. Inú mi dùn pé sẹ́kẹ́tìrì wa bíi bàbá mo fẹ́ kẹ́ dáhùn sí nǹkan tó sọ yẹn. Ìtọ́ kọ̀tínú rẹ̀. Ìmọ̀ràn tèmi kan ó wà ní pé ìjọba tó bá dáa ìjọba ni. Ìjọba tí ò bá dáa ìjọba ni. Kọmitì tó bá dáa kọmitì ni. Kọmitì tí ò bá dáa kọmitì ni. Ṣé gbogbo ètò ti ṣe tẹ́lẹ̀ yẹn a máa káńsù rẹ̀ ọ̀bí àwọn káńsù rẹ̀ pẹ̀lú fẹ́ wọ́n ṣe kíni. Ìjọba Àbáṣà nípa nǹkan tó ṣe náà ni wọ́n àyè dààmú. Àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí wọ́n sì fojú wò. Ìmọ̀ràn tèmi ìgbà kan ló wà pé oníbàgbé bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ yan kọ́mítì ìwé ìtànà tó ń lọ yẹn kí wọ́n gbé kalẹ̀. Olóyìnbó ń pe kíní kan ní relevancy. Relevancy ni pé n tá a ṣe lánàá bó ṣe wá tò nínú bó sì ṣe máa bá ti ọ̀la mu. Èyí bá gbé kán yan kọ́mítì. Nínú kọ́mítì àtúmọ̀ yan kọ́mítì. Kọ́mítì dàbí ọlẹ̀ ni. Wọ́n á ní àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà gan.
tó tó ṣe bí òwe ẹ̀yin bàbá wa tẹ̀ mọ̀ ń bẹ̀ o. Àtọ̀lẹ̀ lọ́lẹ̀ ń tà tán ẹ̀yin àwọn kọ́mítì tá a lè pè ní ad hoc committee. Lẹ́yìn tá a bá ṣiṣẹ́ àwọn tán ẹ̀ dissolve wọn bẹ́ẹ̀ bá tó fẹ́ lò wọ́n ẹ̀ tó pè wọ́n padà. Kí wọ́n jókòó ìwé yìí kí wọ́n wo àwọn àléébù wo ló wà. Nítorí pé ẹran ti gbówó náà la fi ṣe o. So Ọlọ́run jẹ́ kí a ṣe àṣeyọrí ká sì rí gbogbo wa mọ́ ìwé. Ẹgbẹ́ yóò pè ló ń lọ. Àwa tá à ń ṣe náà àní lọ sẹ́yìn o. So ìmọ̀ràn tèmi nìyẹn o. Olú àbọ̀yẹ. Mo béèrè bẹ́ẹ̀ wọ́n ní kọ́ńtà àwọn ẹni wọn. Ṣárí ìdí tí mo yẹ sọ pé kí wọ́n sọ̀rọ̀ sí ni wípé akọ̀wé ni wọ́n. Kò dẹ̀ tí nǹkan tá a máa ṣe nínú ìpàdé yìí tákọ̀wé máa sọ pé kò ṣojú mi o. Ẹnìkan kì í jẹ́ àwàdé. Ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ̀ mọ́ tó tó ṣe bí òwe. Àwọn kọ̀ọ̀kan wà tó ṣe pé a ti ṣe, a ti náwó sí, a ti ṣe wàhálà ń díẹ̀. Mo wá rí èmi kò jókòó tí mo kàn fojú fíw ẹ̀ bóyá ó lè má rí bẹ́ẹ̀ o. Systematically wọ́n fẹ́ fọgbọ́n rọ́ọ̀f gbogbo ọ̀pọ̀ àwọn tó ń ṣe tẹ̀ àkọ́kọ́ yẹn tó ń ṣe. Tó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kan tẹ sọ kí jẹ́ gbogbo kan láwọn àṣà ṣe ló burú. Èyí tó da nínú wà tí lẹ́gẹ́sì táwọn àṣà ṣì ń ṣe táwọn ìjọba Nàìjíríà ṣì ń tẹ̀lé sí wà. Èyí tó da nínú nǹkan tí Babangida ṣe tíjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ṣì ń tẹ̀lé ó ṣì wà. Nígbà tá a bá fi owó ṣe nǹkan tí gbogbo wa jókòó sí tí bá sọ àwọn èèyàn wa láti Rẹ́mọ aṣojú mo máa ń sọ ìdí tí mo ṣe ń láìkí ìpàdé babaláwo nìyẹn. Ìpàdé parí ìjà parí ìjà parí ìjà. Tabagbélé ìdílé sí wọ́n fi kíkú wípé ìwé tó tẹ̀ ń gbà yẹn kí ló fa gbogbo wàhálà ìwé yẹn o. Nọ́mbà 1 to 50 àwa ló yẹ kó kọ́kọ́ gbà. Nǹkan tó dá wàhálà lẹ́nu yẹn o. Nọ́mbà 25 náà ti kó fún wa. Nọ́mbà 85 náà ti kó fún wa. Táwa nọ́mbà 85 lẹ́yìn kan. Nǹkan tó dá wàhálà lẹ́nu yẹn o. Ó kẹ́tí sọ nínú kọ́mítì. Èmi tú ẹ, wọ́n tú ẹ, èmi ò dùn yìí. Ó ní lágbájá ló máa kọ́kọ́ ṣe. Nísìnyí, gbogbo èmi ní ìgbà tí ibi tí kìíní ti wọ́n ní pé láti day 1 tí wọ́n ti ń ṣe gbogbo àwọn tó ti kọ orúkọ wo la máa lò. Orúkọ wo la máa jẹ́. Gbogbo alájọ jókòó. Ẹ lọ mọ orúkọ wọn káàkiri. Ṣé wọ́n sọ fún gbogbo wa? Ẹ tí wọ́n lóhùn òbọ̀ kó sọ pé wò ó. Ajúkà wọn èmi pẹ̀lú àtàjọba láti Rẹ́mọ. Ogun State Babalawo Ogun State Babalawo Council làkọsílẹ̀. Wọ́n ní wọ́n fẹ́. Àwọn kan mú kìnnì kan ìgbà tí wọ́n máa ṣe wọ́n ti mú ti fálódì Olúwa láṣẹ kìnnì kan bẹ́ẹ̀ gbà tí mo máa padà débẹ̀ tí mo ṣe nǹkan tó ń mú nìyẹn ṣé nǹkan tí gbogbo àjọ fara mọ́ nìyẹn ẹ jẹ́ ká lọ fọwọ́ sí. Àfọwọ́ sí wọ́n lọ rẹ́gísítà. Ṣé bá wo kìnnì tó ń gbé fún mánu Pọ́fẹ́sọ̀ Ọ̀dẹ́yẹmí? Mo fẹ́ ṣàlẹ́jọ ọmọ yín pé mo ló ti rí orúkọ tó kọ sí ìjọba Babalawo mo ló ti rí. Sọ́wọ́n rẹ́gísítà. Èyí tó rẹ́gísítà lọ pé Ogun State ti bá lọ kí ló dà kọ sínú ẹ̀. Táà gbọ́dọ̀ ṣe nǹkan bíi ẹni tó kàwé rárá. Níbi kí tó wà ti rí lóko wa, wọ́n gbọ́dọ̀ pé àdógò yìí àwọn Babalawo Ogun State ló ní. Anywhere. So jẹ́ni àwọn kíní yẹn ó kéré ṣùgbọ́n ó dà kọrú. So gbogbo kan ti certificate níjàmbú òde lánàá tó ń bèrè certificate lọ́wọ́ àrà wa. Ṣáàtìjọ́ gbàgbé. Tó ń bèrè certificate lọ́wọ́ àjẹ̀dé láti òkè ìtajà ọdún yẹn ni. Tàwa ṣe meeting tó tẹ̀lé ní Ìjẹ̀bú-Òde ní táwọn ọdún báyìí. So gbogbo pé wọ́n máa rẹ́sítà sí AC tí mo ṣe sí AC wọ́n ti rẹ́sítà. Táwa dẹ̀ wá fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ ìjọ́jọ́ kò sí. Ká sọ pé àfẹ́ and then pásítọ̀ máa wà lórí ẹ̀. Ṣáwọn ta ti gbowó lọ́wọ́ ẹ̀ pé ó sọ ń gbà ń bì nínú mítì wa 200,000
ẹlẹ́ẹ̀kejì kan ní kọ́kọ́ fún $100,000 ló fi kọ́wọ́ fún lọ́ọ̀yà tí gẹ́gẹ́ bí sẹ́kítẹ́ṣọ́ àbọ̀ ní kọ́wọ́ yẹn sílẹ̀ ó ṣàdéhùn wà nìyẹn. Ìgbà tó dẹ̀ ń rọ̀ wá pé ẹ̀kọ́ sílẹ̀ kì í ṣe owó mi nítorí kó máa nà nínú kìnà látòrí ẹ̀ pariwo. Orúkọ tèmi ni Ifáni Aki Amusu Amúkẹ̀mọ́ nípa Ẹ̀gbá alága oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn. Ìtẹ̀síwájú tó mú bá ṣe wá pọ̀ o. Ìpàdé tí a wá ṣe bí a ṣe máa ń ṣe ní oṣù mẹ́ta nìyẹn. A máa sọ̀rọ̀ bí ìlọsíwájú ṣe fẹ́ bá ìpínlẹ̀ Ògùn lórí àwọn tí wọ́n ń wo ìwà kò tọ́ nínú iṣẹ́ tí wọ́n ń gé orí gé ọrùn gé apá gé nǹkan bẹ́ẹ̀. A máa sọ̀rọ̀ nípa ẹ̀, a máa jíròrò nípa àwọn ìgbésẹ̀ tá a lè gbé tí nǹkan bẹ́ẹ̀ lè dópin tó lè dẹ́kun nípínlẹ̀ Ògùn. Gbogbo àwọn nǹkan tí ó máa mú tẹ̀síwájú bá ìpàdé yìí nìyẹn. Babaláwo lèmi o, onífá ni mí. Ìyàtọ̀ tó wà láàárín ẹ̀ pọ̀. Babaláwo ló ní ifá, àwọn ni wọ́n ń dá ifá tí wọ́n ń rúbọ. Oníṣègùn ni ó máa ń ṣe, àwọn ni wọ́n ń já ewé tí wọ́n ń wa egbò tí wọ́n ń ṣe oògùn. Àwọn oníṣègùn ni ewé ò tiẹ̀ lè ṣẹlẹ̀ nítorí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ lóríṣiríṣi ní gbogbo ìgbà. Ohun tó tiẹ̀ ń kọ́ àwa lóminú ni pé tí wọ́n bá ti mú èèyàn bẹ́ẹ̀ yẹn, wọn ò ní ṣèwádìí tó gbópọn, wá kàn ní babaláwo. Ẹlòmíì kò tiẹ̀ mọ tí wọ́n ń pè ní bákomọ ijó gbèdé bí ọ̀yẹ̀kú, á máa pè ní babaláwo. Bóyá ó kàn rí ìwé bàbá ẹ̀ kan jí gbé, àbó kàn rí oògùn kan lórí ayélujára tó bá ti káwà bàjẹ́ mọ́ lọ́wọ́, á pè ní babaláwo. Ìyẹn jẹ́ ohun tó ń kan àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn lóminú pé kán ṣèrò ètò lórí ẹ̀, kán máa ṣèwádìí dáadáa. Kán mọ̀ tó bá jẹ́ babaláwo, kán ní kó bẹ̀rẹ̀ sí ní kí èjògbè, ọ̀yẹ̀kú, ìwòrì, òdì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn la mọ̀ ní babaláwo. Bẹ́ẹ̀ tí wọ́n kàn mọ̀ tí wọ́n bá wà bàjẹ́ lọ́wọ́ ẹ̀, tán bá ti wọ́n lè ní babaláwo, ó dẹ̀ jẹun tó ń dùn wá. Àwa ti gbé ìgbésẹ̀ ewé ò lè ṣẹlẹ̀ ní ẹ̀ka àtàwọn torí ìdánilẹ́kọ̀ọ́ lọ ní gbogbo ìgbà. Ifá ní ká lówó, Ifá ò sọ pé ká hùwà bàjẹ́. Gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe náà lèèyàn máa bẹ Ọlọ́run pé k'Ọlọ́run jẹ́ kóun dolówó kóun dọlọ́lá ńdìẹ̀. Gbogbo àwọn tí ẹ rí tí wọ́n ń hùwà bàjẹ́ nítorí wọn ò lè ní sùúrù ni. Téèyàn bá ní sùúrù, iṣẹ́ tó bá ń ṣe ó máa dolówó ńdìẹ̀, ó pẹ́ bóyá wàá dolówó wàá dọlọ́rọ̀. Gbogbo ọ̀nà ẹ̀bùrú táwọn ń gbà yẹn wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ ni, wọ́n máa padà jìyà ẹ̀. Ṣẹ́ni tó dẹ̀mí èèyàn légbodò tó lóun fẹ́ fi kọ́rọ̀ jọ, tó bá pẹ́ bóyá náà ṣé wọn ò ní tóun náà ẹ̀mí tiẹ̀ náà légbodò tàbí kán dẹ̀mí ọmọ ẹ̀ légbodò. Gbogbo àwọn nǹkan yẹn wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ ni wọ́n ṣe ń bù níwà. Ojúsùn wa pọ̀ tá a dẹ̀ ń bẹ àwọn ìjọba wa kí wọ́n ró ẹ̀ka oníṣẹ̀ṣe lágbára. Àfojúsùn wa èyí tí mò ń sọ nípa ẹ̀ ni pé ọjọ́ iwájú oníṣẹ̀ṣe, àwọn ìṣẹ̀ṣe náà ni wọ́n fi ń tú ìlú ṣe. Kò sí ilé kan tàbí kejì tẹ́ máa rí tẹ́ ẹ̀ ní bá ìṣẹ̀ṣe ń bẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń fọwọ́rọ̀ ìṣẹ̀ṣe ti sẹ́, òun ló jẹ́ káyé rí bó ṣe ń rí. Ní ìgbà tí ìṣẹ̀ṣe sì fẹsẹ̀ múlẹ̀ tó dẹ̀ tá a dẹ̀ ní ìgbà kó sì máa fẹsẹ̀ múlẹ̀, ibi tí ẹ bá fi nǹkan sí, ibẹ̀ náà lẹ máa bá nǹkan yín yẹn. Kò sẹ́ni tó máa mú nígbà tí wọ́n mọ̀ pé táwọn bá mú nǹkan yìí, Ṣàngó lè pa wọ́n, Ọya lè pa wọ́n, Ògún lè pa wọ́n, wọn ò jẹ́ mú. Wọ́n nígbà tí ọ̀làjú dé tí àwọn ẹ̀sìn míì tún wọlé ló dà yẹn pé wọ́n ń fọwọ́ rọ́ gbogbo àwọn nǹkan ẹ̀sẹ̀ ló jẹ́ káyé rí bó ṣe rí. Àwa ń bẹ àwọn ìjọba kí wọ́n ró ìṣẹ̀ṣe ní agbára. Tó bá ro ní agbára ẹ̀ rí wípé ayé yìí máa bẹ̀ sí túbọ̀ máa bẹ̀ sí túṣẹ̀. Àmọ̀ràn mi sí wọn ni pé kí wọ́n ní sùúrù, torí bá sọ nínú odù mímọ́ ẹ̀. Ó ní sùúrù ní baba ìwà, àgbà tó ní sùúrù gbogbo ló ní. Adáfọ̀n mi ló máa fẹ́ yàtọ̀ sọmọ oníwò. Ìyà kan tẹ́jú jẹ níwò, àbọ̀ ìwò máa dìlẹ̀ yọ̀. Tí èèyàn bá wà nídìí iṣẹ́ kan tó bóyá ó ń ṣì rí àwọn ìpọ́njú àbí nǹkan kan tó bá pẹ́ tó bá yá ó máa dire torí Ifá sọ pé ìpọ́njú ìpọ́nrún lọmọdé fi ń kọ́fá. Tó bá dàbà dàṣẹ sí lẹ́nu. Adáfọ̀n mi là ń lọ tọ́bọkọ̀ lóyìnbó, mo tọ́bọkọ̀ mú eré àtòtó àtọ̀gọ̀ tá a fẹ́ kùtà òrí mọ́, mo tọ́bọkọ̀ mú eré. Fá ní láàrin yẹn bẹ́ẹ̀ téèyàn bá ní sùúrù nídìí iṣẹ́ tó ń ṣe, ó máa di olówó, ó máa dọlọ́lá, ó máa doníyì, ó máa dẹlẹ́yẹ. Number one, akọ́dá number one, tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní jurisdiction yẹn, àṣẹ̀dá number one àbọ̀rọ̀ ìbàdàn ọmọbìnrin ìjọ. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní jurisdiction yẹn, tí wọ́n bá fẹ́ bínú, wọ́n sì ní àwọn bàbá kan tó máa ń pè wọ́n tí wọ́n gbọ́dọ̀, tó bá pè wọ́n lẹ́ẹ̀kan so wọ́n gbọ́dọ̀ dáhùn lẹ́ẹ̀kan. So ìyẹn ò sí ní ẹ̀sìn yẹn o. Tí wọ́n bá wo orí mídíà sí, ìbá mi kìí ká àwọn ẹlẹ́sìn àgbèjì yẹn tán nílé ìyá àwọn olórí mídíà, abáláwo ò ní ṣe bẹ́ẹ̀. So ìwọ́n wà láti àwọn ṣe rí lórí ọ̀rọ̀ sàtífíkẹ́tì. Èyí náà bá ọ̀rọ̀ tí àwọn àfáìkà tí wọ́n sọ tó fà á lọ. Ṣùgbọ́n sáà mo fẹ́ ká kọ́kọ́ wọ ilé kan náà. Ohun tó dá orí sílẹ̀ nígbà yẹn, tó dá ariwo sílẹ̀. Ṣé rí Ifá ó yàtọ̀ sí gbogbo nǹkan o. Ibi bí ọba máa kọ́ fáwọn sọ̀fún, kì í ṣiṣẹ́ ẹran, kì í ṣiṣẹ́ mọ́tò. Ọ̀rọ̀ ti Ifá ní ètò ọmọ àgbàdo ni.
àwọn nǹkan yẹn ètò tó yẹ kó wà tí kò sí ló pọ̀ sí wọn dáadáa. A bá wò dáadáa, a máa ń padà sí ìtọ́jú ìpadà sí. Àti pé nígbà tí nǹkan yẹn lọ, ṣé kékeré kan ló ṣẹlẹ̀ tí wọ́n fi issue certificate fún wa tó wà lọ́wọ́ àwọn kan tí wọ́n fi lé bọ̀ rẹ̀. Ọ̀kan ni wọ́n rí bẹ̀ tí wọ́n fi lé bọ̀ rẹ̀. Àwọn tí wọ́n wá ké fí ẹ̀, àwọn ni wọ́n pariwo pé kí ló ń ṣẹlẹ̀. Bójú ò bá ríra wọn kì í wọ̀. Bá a ṣe sọ pé a fẹ́ tó rè. Báwo ló wá ṣe tò láì? Ọ̀rọ̀ certificate ọ̀rọ̀ láyé àti láíláí kan. Ẹ bá ní ẹnìkan òun ló gbẹ̀yìn dé. Wọ́n ti lọ sáìpẹ̀ síbẹ̀ pé gbogbo wa pátápátá tá a bá ti wọlé àbúrò máa forí balẹ̀ fún un. Tó wá ní ìsìn tó ń yíra fún wa tó ń forí balẹ̀ tó ń kúnlẹ̀ tó ń dọ̀bálẹ̀ tá à ń gbà táwọn ìwé yẹn ìwé ìṣẹ̀lẹ̀ kan ó ti ṣe bí ẹ̀kú ṣe tó bá ti jọ wájú. Ó lè ṣe é ṣe fún nǹkan gbàgbàgbàgbàgbà tó lọ. Ó lè jẹ́ ọmọ àbẹ́nìkẹta tó máa wá lẹ́yìn ẹ̀ ló máa ní kò sí tó yọ ẹ lọ pé òní wa ẹ lọ tó wà lóhùn. So by that, ṣẹ́ni tí a bá ṣe ìwé kan gbogbo wa pátápátá àfi ṣe kúrúkù. Èyí bẹ́ẹ̀ ṣe ń wo ni àná ká gbò bẹ́ẹ̀ ọmọ kí ló ṣe lè. Àná ká gbò kan bẹ́ẹ̀ ọmọ kí ló ṣe lè. So tó o bá gbé lẹ́tà kan wá fún mi, wàá sáré tó lẹ́tà wá bàdàbàdà àwa ìfún yín ni sáyìn ẹgbà lẹ́tà wá lọ sáyìn bẹ́ẹ̀. Bí a kì í lọ bẹ́ onídàájú mi wá ní ó wà tó wò já lẹ́tà yẹn kà á kọ́kọ́ rò dáadáa kó tó di máa fọwọ́ bọ̀ wí. Ìdí nǹkan máa kọjú lọ ó lè wá gbé lọ́pọ̀ fún padà wá gbọ̀ mí. So àkọsílẹ̀ máa ń lágbára gan. Ohun tó bá ti kú má yẹ ká tó jì. Ohun tí mo rí bẹ̀ ni pé tí ẹ̀yin bàbá gẹ́gẹ́ bí àbá àti kẹ̀kẹ́ ẹ̀sìn yìí o. Ìjọba mi ní gbé sátífíkẹ́tì yẹn ni a máa padà lò. Ìjọ sì ṣe é ṣe láti ṣe àtúnṣe tí ẹ sọ wípé káwọn kọ̀mítì kí wọ́n lọ gbé kalẹ̀ kí wọ́n wò kí wọ́n wà túnṣe kí wọ́n wo kí la fẹ́ ṣe sí. Ìjọ sì ṣe é ṣe pẹ̀lú sátífíkẹ́tì yẹn náà. Ká dẹ̀ fọwọ́ bọ̀ ká ṣàtúnṣe yẹn ká fọwọ́ bọ̀ ká dẹ̀ lórí lórí pé ẹ̀sìn bá ṣe máa lò lọ. Tí ò bá ti ṣe é túnṣe ẹ jẹ́ ká pa owó wa ká pa owó ṣe. Ọlọ́run ní ìgbàlódé gbà fún wa. Owó la ná lóòótọ́ tá a ná sí àwọn èèyàn kan tí wọ́n da owó ẹ̀ lẹ̀. Tó bá kàrà dá tó bá ya nídìí àwọn bàbá ní àwọn olóòrè tó ṣe bí òwe. Àwọn àràbà wà bẹ̀rù, àwọn olówó wà bẹ̀rù, akọ́dá wà bẹ̀rù, àṣẹ̀dá wà bẹ̀rù, ẹlẹ́yà ìpínlẹ̀ Ògùn ó wà bẹ̀rù. So gbogbo àwọn bàbá ṣàkó wọ́n wà bẹ̀rù ìwọ̀n wà bẹ̀rù yàtúfà wà. So tó bá fẹ́ yà ní ìlú àwọn olóòrè tó bá kàrà kan dáwọn ìlú lọ́wọ́ ní gbogbo ìwọ̀n lọ́wọ́ owó tó máa ń ṣàkóso. Kí wọ́n ṣe é tó dáa ó bẹ̀tà yìí pé ẹ̀jẹ̀ àmà mánéjì ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá ti ní pé solution wà ó sì ṣe é lọ ṣe. Lábẹ́ ìjọba náà máa lọ bá wọn pé a fẹ́ ṣe ìsọ́sọ́rìn lórí kìíní sàbíkẹ́ẹ̀tì wa bá wa kọ́wọ́ bọ̀ bá wa kọ́wọ́ sí. Kí gbogbo àjọ olóko wa ń tẹ̀lé láti jọ wò ó, á lọ kù lọ́wọ́ ara wa, á lè jọ owó sí èmi lọ́wọ́ sí àwọn sọ́pọ́ọ̀tì rẹ̀. Ẹ tí ó bá ṣe ṣe bẹ́ẹ̀ ẹ tó ká ọ̀rọ̀ ìgbésẹ̀ àlàyé. Orúkọ mi ni Bọ́lájókòó Ìbíyẹmí. Èmi nìyá nífà gbogbo Yewa tí mo jẹ́ ọ̀tún ìyá nífà gbogbo Ẹ̀gbá, ìyá nífà ìlú Ìjẹ̀mọ̀. Bàbá wa ṣe ń tò tí wọ́n fẹ́ kí ìṣẹ̀ṣe dàrú, tí wọ́n fẹ́ kí ìṣẹ̀ṣe kó bàjẹ́, tí ìṣẹ̀ṣe fi ń tẹ̀síwájú. Òun ló jẹ́ kí àjọṣepọ̀ kó wà láàárín gbogbo wa. A máa ń ṣèṣẹ̀ṣe sà. Ìpàdé ta wá state ni. Tó bá jẹ́ pé ìpàdé bóyá gbódù Ẹ̀gbá tàbí ti Yewa tàbí Ìjẹ̀bú ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin. But state ni eléyìí. Wọ́n máa ń yan èèyàn ṣàǹkóṣàǹkó ní ìlú kọ̀ọ̀kan. Òun ló fà á. Bí àwa ìyá nífà, ọ̀tún ìyá nífà, òsì ìyá nífà. Tó bá jẹ́ pé kì í ṣe state meeting ẹ máa rí àwọn obìnrin lọ́pọ̀ níbẹ̀. Ó mú bá púpọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé àjọṣepọ̀ ó wà láàárín wa ní àárín gbogbo Ogun State. Ìjẹ̀bú ni, Rẹ́mọ ni, Yewa ni, Ẹ̀gbá ni. Torí pé bá ṣe wà yìí wọ́n mọ ibi tí oníkálukú wa ti jáde.
ìbẹ̀rù dẹ̀ wà, kò sí ẹni tó lè hùwàkiwà kan tí wọ́n lè fi ẹnu nǹkan burúkú kan babaláwo kan tó ń ṣe ìpàdé yìí. A ti mọ ibi tó ní kálukú ti wá, a dẹ̀ ti mọ orúkọ, a ti mọ àjọṣe wa. So láti hùwà burúkú kan kò sí ààyè fún àwọn tí a jọ ń ṣe àjọṣe yẹn. Ẹ ṣé olóòtú. Kò lè ṣẹlẹ̀ torí ìdánilẹ́kọ̀ọ́ ta ní. Kò lè ṣẹlẹ̀ torí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń fún wa nínú àjọ wa kò lè jẹ́ kó ṣẹlẹ̀ torí wọ́n máa ń wọ̀nù wa gan. Wọ́n dẹ̀ máa ń bá wa sọ̀rọ̀. A dẹ̀ mọ nǹkan tí olùmímọ́ sọ wípé a gbọ́dọ̀ rìn nínú ẹ̀. Ẹ lè rí irú ẹ̀ nínú àjọ wa nílé wa. Oníṣègùn wà, adáhunṣe wà. Onífá yàtọ̀ sí oníṣègùn, ṣùgbọ́n àwọn èèyàn wa wọn ò mọ ìyàtọ̀ tó wà láàárín wa. Ṣó ti yé yín sà? Onífá wà, oníṣègùn wà, adáhunṣe wà. Bẹ̀tẹ̀ babaláwo ẹ lè bá rú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ìpàdé yìí òun ló yànnàná ẹ̀ tí kò fi ń sí wàhálà tá a fi ń mọ ara wa. Ifá májẹ̀ntẹ́ ṣọ́nà èdè tí gbogbo èèyàn mọ̀ sí Májẹ̀kọ́ra. Mo jẹ́ aṣẹ̀dá awo of Ogun State. Bí olúwo Ogun State Ifá bó ṣe wá láti Ẹ̀gbá, tí araba Ogun State tí ó wá láti Ìjẹ̀bú, tí akọ́dà Ogun State tó wá láti Yewa, òun ni aṣẹ̀dá of Ogun State ló ṣe wá láti rẹ̀. Ìdí tí a fi pín ni pé igun mẹ́rin la nígbàgbọ́ pé Ogun State ní àwọn nǹkan yẹn káàkiri nítorí ìṣọ̀kan kí àjọṣepọ̀ wa kó lè dán mọ́rán. Bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí ẹ fi rí wa lọ́tùn lósì. Àwọn èrò kan yìí tún ń bọ̀ lọ́nà. Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Àwọn tí ẹ sọ pé wọ́n mú láti Ìjẹ̀bú àbí láti Rẹ́mọ yẹn, ǹjẹ́ lè ṣàlàyé ẹ̀ fún wa dáadáa irú iṣẹ́ tí wọ́n láwọn ń ṣe? Kì í ṣe láti Rẹ́mọ tí èmi ti wá o. Tó bá dẹ̀ sọ pé òun babaláwo, tí wọ́n bá rí irú èèyàn bẹ́ẹ̀, wọ́n ní kó tọ́ka sí ibi tí ó ti kọ́ Ifá tiẹ̀, ẹni tó kọ́ níṣẹ́ Ifá àti bí ó ṣe ń ṣe nǹkan tiẹ̀. Babaláwo tó bá jẹ́ ojúlówó babaláwo kì í lo èèyàn láti fi ṣòògùn owó. Àwọn ewé oko, ẹran oko tí à ń lò, àwọn ẹyẹ oko tí à ń lò, ibo láti lò wọ́n dé. A dẹ̀ ń pè wọ́n tí Olódùmarè jẹ́ kí àwọn ewé yìí kó dá wa lóhùn. Babaláwo kì í ṣe ẹranko. Babaláwo kì í ṣe kìnìún. Débi tí kìnìún olóòlàjù ní máa ń pa ẹran kò ẹgbẹ́ kó tó lè jẹun kó tó lè yó. Babaláwo kì í ṣe ẹranko, àwa kì í pa èèyàn. A kì í dẹ̀ lo páàtì ara èèyàn láti fi ṣe oògùn. Òfin wà nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe tí à ń ṣe yìí. Kí a tó ṣe freedom fún yàn, a máa ti kọ́kọ́ ó pẹ̀lú àwọn ìbúra tí a máa ń ṣe nídìí Ifá. Ìgbà tó bá ti gbé ìgbésẹ̀ lórí nǹkan yìí láti fi ṣe nǹkan báyìí ni yóò rí. Tó bá dẹ̀ gbìyànjú ẹ̀ láti ṣe, kò ní pé ọ̀sẹ̀ kan táṣìírí ẹ̀ ó fi tú. Láti jẹ́ èèyàn ọ̀nà ìrọ̀rùn ni. Láti jẹ́ èèyàn ọ̀nà ìrọ̀rùn. Ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn nílé ayé, ó kọ́kọ́ gbọ́dọ̀ gbà pé Olódùmarè wà lókè. Olódùmarè ni ọba tí gbogbo wa jọ ń sìn. Tó bá ti ní ìtẹríba fún Olódùmarè tó dẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn, nǹkan tí nínú ẹ̀sìn tí ó ń sìn, tí ó ní ìgbàgbọ́ nínú òòṣà tí ó ń sìn, nínú nǹkan tí ó ń ṣe, kò sí ọ̀nà tó dẹ̀ ń gbàdúrà nípa àwọn nǹkan yẹn nígbà gbogbo. Kò sí ọ̀nà bí kò ṣe ní jẹ́ èèyàn. Kò sí ọ̀nà bí kò ṣe ní là. Ìṣẹ̀ṣe làgbà nínú àwọn orin wa kan tí a máa ń kọ nílé ìjọsìn wa. A máa ń kọ ní pé àwa la bí onífá, àwa la bí àlùfáà, àwa la bí onígbàgbọ́ kó tó dọmọ Jésù. So ìṣẹ̀ṣe òun ni àkọ́kọ́ dá. Àmọ̀ràn tèmi sí àwọn tí wọ́n múra àti bà ìṣẹ̀ṣe jẹ́ ni pé kí wọ́n tètè jáwọ́ bẹ̀.